kò ní fèyí ṣàṣemọ́ wá pẹ́ láyé wá fẹ̀rí igi jòbí o kò ní fèyí ṣàṣemọ́ wá pẹ́ láyé wá dẹ̀ ṣe rere o kò ní fèyí ṣàṣemọ́ adé ọlá wá fẹ̀rí igi jòbí o kò ní fèyí ṣàṣemọ́ wá pẹ́ láyé wá dẹ̀ ṣe rere. Ọlọ́dún ìnímọ̀dún rẹ̀ lọ́dún òbóyìn tí mo ti rẹ̀ nínú afárá táfẹ́ mojú mo ti rẹ̀ nísà tẹ́kọ̀ọ́ pàápàá mo ti rẹ̀ nínú ewé ìran torí ọdọọdún ìní lásán lógún ọdọọdún ìní kan ó sọ lọ́gbọ̀n ọdọọdún ìní pèrègún máṣọ òtútù wálé ayé òní ọjọ́ yìí kẹfà oṣù kẹfà ọdún ìní ìṣàyájọ́ ọjọ́ tàbí Thomas Adéọlá amóye ènìyàn sínú ayé mi ọjọ́ ayọ̀ ilẹ̀ yìí jẹ́ o onídọ̀jọ́ ìbànújẹ́ fún olórúkọ Ọlọ́run ọba èṣù òun ẹ̀ṣẹ̀ òmò níbàyọ̀ rẹ jẹ́ ńláṣẹ́ àdáni ìrún ayé wọn ṣàdédé wá o aláṣẹ àti olùdarí Great Ades spare parts àti motorcycles tó bẹ ní Àkúrẹ́ mo ní wọn dédé wá aya rẹ lọ́rọ̀ mi ń wá bí ayò rẹ lọ́gbà mi lọ́wẹ̀ ìfẹ́ ayé rẹ lọ́gbà mi láago ó ní àlámọ̀kẹ́ ó ní dákun wá bá ń kí ọkọ mi kú ọdún ó ní olówó orí mi ni ó ní dákun bá ń kí ìkórí rẹ òwú àbọ̀ ọmọ pé èmi mọ̀lẹ́ bàbá tó bí ọlọ́mọ ni ọmọ yèé nìran mo tẹ́kọ̀ọ́ létí o mo mírèlé àwọn bàbá rẹ̀ Yakoyo níṣẹ́lẹ̀ bàbá tó bí ọlọ́mọ àbọ̀ ọmọ gbáyìn ni wọ́n pè lọ́mọ ọ̀la ọmọ orò kékeré olóró òun apẹ̀ gan àgbàlagbà orò bébí wọn paràbà nílé bàbá tó bí ọlọ́mọ ọmọ amògì tútù láìrò ẹni wọ́n pò kí ilé àwọn bàbá yìí ọmọ akẹ́tìmù mi kíkan yẹbi ọmọ olókè ẹni wọ́n pò kí ilé àwọn bàbá rẹ̀ mo tún mọ̀lẹ́ ìyá tó bí ọlọ́mọ torí nínú ayé bí a kì í nílé bàbá kámọ́ṣe nílé ìyá rárá Moro bẹ́bẹ̀ níṣẹ́lé ìyá rẹ̀ ọmọ onímọ̀ró àtẹ̀tẹ̀dé o bàbá sílé ìfẹ́ bọ̀ àbọ̀ ọmọ pé nílé ìyá tó bí ọlọ́mọ ìyíta ìyído a ò gbọ́dọ̀ yí kòkó bẹ́ẹ̀ rárá torí bàbá yí kòkó bẹ́ẹ̀ nǹkan mi bí inú alámọ̀ abàjẹ́ ọmọ igi lodó àmọ́ ẹni kòkó nílé ìyá tó bí ọlọ́mọ ni àṣeyí ṣàmọ́dún o ọmọ yèé nìran aláṣẹ àti olùdarí Great Ades spare parts àti motorcycles tẹ́bẹ̀ ní gbàǹgbà lógún ní òkè àró ní Àkúrẹ́ olóyè mẹ́kùn àbọ̀ ọmọ pé adáni wáyé tọ́da ọ̀hìn lónìí gbogbo agbára lọ́wọ́ Ọlọ́run òun yẹn lọ́lá lọ́wọ́ kò wà ní mọ́lá kúrò nínú ọ̀rọ̀ rẹ owó nírí ọ̀sá orí àtọ̀tọ̀ àtòsí ìlàgbowó rìn fi rí tá a jẹ́ ṣe nínú ayé bí ọmọ òmòwò nínú owó ní lórúkọ Ọlọ́run wọn bá ó sì ní rí kò ní mọ́ kò mọ̀ níjà ìpín rẹ̀ láṣẹ àdáni ìrù ayé àbọ̀ ọmọ pé dídùn ìlà balẹ̀ olóyin ìkorò oníwọ̀nù ọ̀rọ̀ rẹ̀ lórúkọ Ọlọ́run wọn bá ọmọ yẹn dìran mo ní ọmọ ọgbọ́n bí mo ti ń wí o adé orí Roslyn ilé ìlọba wà ọyákọ̀ owó dé ẹ̀yìnkùlé ńlọwà kọ́wọ́ ọ̀dẹ̀ yàrá ìlọba wà kọ́wọ́ kankan lé torí ìrẹ̀lẹ̀ ní alámọ̀ kẹ́fì ń perí rẹ̀ àwọn ọmọ ọgbẹ́ nírè là ń sọ̀rọ̀ àtàrẹ nínú ayé bí ìrè làwọn fi perí rẹ̀ láṣẹ àdáni ń wáyé àpamọ́wọ́ ajé o àpamọ́wọ́ ajé àtàjèrè ọjà ní lórúkọ Ọlọ́run ọba ọ̀wà níṣẹ́kọ̀ ńgẹ̀ bí ibi oníṣẹ́kọ̀ ńgẹ̀ rẹ ilé iṣẹ́ rẹ ò ní jóná àgbà náà mọ̀ níwọ̀nù ọjà rẹ lórúkọ Ọlọ́run ọba ọmọ yèé dìran wọn lóun fún àdúró
mọ̀ sí Tommy fọ́lọ́kọ̀ mo ní àṣẹ yìí ṣàgbọ́dún láṣà dání wáyé àbọ̀ ọmọ gbé ẹnìkan kì í káṣí láì gbó nínú ayé mi ní báwọn ọ̀nàjà àwẹ́rẹ́wẹ́rẹ́ lórúkọ lọ́rùn ọba kọ̀ wá síbọ̀ ti pẹ́ láyé tó ọmọ ni mo sáré ọmọ ní fàìsàn ló gbà lórúkọ lọ́rùn ọba mo lóòkú ọdún o àyà rẹ níbo ti ṣe ni ọmọ ṣe lọ ó ní ọkọ olóríire ni wọ́n jẹ́ oríire rẹ ò wá nínú ìbàjẹ́ lórúkọ lọ́rùn ọba.